tí Jigan ti pè lágàn kí wá máa sọ fún pé ṣé wọn ló máa sọ fún mi níwọ tó jẹ́ nǹkan kan tó ní nǹkan kan ìwọ tó bá yé dọ́gba ìwọ tó sí láyé mọ́. kódà she so rude ohun tí òfin ní lárí nìyẹn láti ilẹ̀ ẹ lọ wo ìtàn ẹ lọ wo history ẹ lọ wo ẹ̀yìn ẹ ká tó bọ̀ tán ẹ tó bàjẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ fún báyìí. They talk to people anyhow. They acted. Ìwà tó ń wù èmi ò lè wù. Ìwà tó ń wù èmi ò lè wù. Because I can't just be talking to people anyhow. Ìwọ Ìyábọ̀ ló bá yàn jà, ìwọ ló lọ tọ́jà. Go and face it. O lè gbé mi lọ́kọ lẹ́nu tí ò ṣẹ̀ mí. Kí ni ti tèmi? ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó sọ wípé ó tún sọ̀rọ̀ nípa arábìnrin tí a mọ̀ sí Dayọ̀ Amusa. Ó ní nígbà tí Jigan bàbá ọjà pè ní àgàn gbígbé kí ni ó ṣe sí i. Ó ní kí ni tòun tí arábìnrin náà fi wá gbógun tì ń. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ ìtókù. But orí burúkú yẹn àti lẹ́ni fún wọn, that is how they behave. Èmi dẹ̀ ti rí pé àwọn eléyìí ò lọ́lá lára, àwọn eléyìí ò ní lárí. Torí pé láwùjọ tẹ́ ń wò àwùjọ tá wà yìí kó tó lè mókè. God bless you. And you despite your riches and wealth, you still respect people. Amen. Sure, you are just too intelligent. Kó tó lè mókè nínú ayé tá wà yìí, kó tó lè mókè. Yálà ọmọ tálíkà ni ẹ́, ọmọ olówó ni ẹ́, kó tó lè mú òkè. Ọmọ ìyá mi ó máa ṣe iṣẹ́ gan o. Ó máa ṣiṣẹ́ gan. Sórí tó bá ti wá ń gun òkè yẹn lọ, àwọn kankan wà tán máa fi. Ẹ̀yin rò pé tẹ́ bá ti mọ̀ pẹ̀lú mi, àwọn èèyàn ní bá mi rajà ń bo. Ṣé èèyàn tó lówó kan á wá tẹ̀lé yín olòṣì? Àwọn tó gbówó dání wọ́n fi wà kẹ́sì náà fi lówó. Wọ́n ṣe olórí burúkú bíi titi yín. Àwọn tó ní owó